Ìbílẹ̀ Yorùbá TV channel láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá náà ni a ti ń kí yín káàbọ̀. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa láti máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kan òjọ̀kan. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí òun ni bí wọ́n ṣe fi ààrẹ Gani Adams bí wọ́n ṣe fi wọ́n jẹ oyè apostoli ní ìjọ CNS. Àmọ́ tí ẹ ò bá tún gbàgbé náà, nígbà tí wọ́n kéde wípé wọ́n fi ààrẹ Gani Adams wọ́n fi wọ́n jẹ oyè apostoli, ọ̀rọ̀ yìí dá họ́wọ́ sílẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn kan tí wọ́n sọ wípé bí wọ́n ṣe fi ààrẹ Gani Adams bí wọ́n ṣe fi wọ́n jẹ oyè apostoli wípé kò tọ́. Tí ẹ ò bá gbàgbé, ààrẹ Gani Adams wọ́n jẹ́ mùsùlùmí àti pàápàá jùlọ wọ́n tún jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ OPC jákèjádò ní ilẹ̀ wa Nàìjíríà àti ní òkè òkun. Àmọ́ arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Fẹ́mi Oyèníyì ó wá tako bí wọ́n ṣe fi ààrẹ Gani Adams jẹ oyè apostoli. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé tí ẹ ò bá gbàgbé wípé ààrẹ Gani Adams mùsùlùmí ni wọ́n, ó ní wọ́n tún jẹ́ oníṣẹ̀ṣe, wípé ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n fi jẹ oyè apostoli nínú ilé ìjọsìn. Ó ní nǹkan tí ó tẹ̀ tún wá ṣe oníkàyéfì ni wípé kò sí ẹnìkan tó lè bu ẹnu àtẹ́lu bí wọ́n ṣe fi ààrẹ Gani Adams jẹ oyè apostoli nínú àwọn CAN, wípé òun ò rí bóyá bí pásítọ̀ tàbí olùṣọ́àgùntàn kan tó tako bí wọ́n ṣe fi ààrẹ Gani Adams jẹ oyè. Oníyà òtítọ́ ó ti kúrò nínú ìjọ Ọlọ́run. Arákùnrin tún tẹ̀síwájú, ó ní tí ẹ ò bá gbàgbé, ó ní nínú ìjọ CAC ni wọ́n gbé gbajúgbajà òǹkọrin onífújì tí gbogbo wa mọ̀ sí Saheed Òṣùpá tí wọ́n mú wọn lọ síbi orórì Apostle Ayọ̀ Babalọ́lá ní Ẹfọ̀n Alààyè. Ó tún tẹ̀síwájú pé tí a ò bá tún gbàgbé kóhun tún rán wa létí díẹ̀, nígbà tí ìjọ CCC ìyẹn Celestial Church of Christ tí wọ́n invite K1 The Ultimate wá sí inú ìjọ láti wá kọrin. Arákùnrin yìí tún ṣàpẹẹrẹ bí wọ́n tún ṣe gbé olórin fújì míì wá tí orúkọ wọn jẹ́ Abbas Akande Ọmọrápálá Obesere tí wọ́n gbé wá sí ìsọjí láti wá kọrin. Ó ní nígbà tí òun pariwo síta wípé irú nǹkan báyìí kò bójúmu tó, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá jùlọ àwọn pásítọ̀ tí wọ́n gbé àwọn olórin wá ni wọ́n tako ọ̀rọ̀ tí òun sọ. Ó ní òun mọ̀ pé nínú nǹkan tí òun tún sọ lónìí nísìnyí pé òun mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n máa tako ọ̀rọ̀ òun. Àwọn ẹ má jẹ́ kí n kọ̀ gbà yín lásìkò púpọ̀ torí pé mo mọ̀ pé ẹ fẹ́ gbádùn fọ́nrán fídíò yìí náà. Ẹ jẹ́ kí a wo bí wọ́n ṣe fi ààrẹ Gani Adams bí wọ́n ṣe fi wọ́n jẹ oyè apostoli náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV channel, mo bẹ̀ yín, mo rọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá wá subscribe sí channel wa tán, ẹ bá wa click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àsìkò tí a gbé fọ́nrán fídíò jáde. Lágbára Ọlọ́run ọba mi kan ní ṣe mí kan níṣẹ́ yìí náà. Ẹ jẹ́ kí n máa fi èyí dágbére náà, èmi ò ní lọ ìlọ́jà tó lọ sínú omi tí ó padà. Lágbára Ọlọ́run ọba mi, ẹ̀yin ni wọ́n máa bá, èmi náà ni ẹ̀yin náà máa bá. Ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà kan náà, ó dàbọ̀. Thank you.
agbẹ́yìn ọlọ́run wa ẹ̀gbà ọgbẹ́ wa. Àbíkó yìnyín, ọmọdé ní yìnyín, inú wa dùn ayọ̀ bí ẹni tó yọ ọ̀rẹ́ ìkórè ìbànújẹ́ mọ̀jẹ̀ kó dàpọ̀ ayọ̀ wa. Lọ́dún tó ń bọ̀ kọ́kọ́ wa kó dùn tèmi lọ. Wọ́n á lọ ṣe ọmọ Jésù agbára wa. Ẹ̀yin èèyàn tó bá bá a lókun ọdún yàrá ìlú abẹ́lá sí ọlọ́run wá dúró. Hallelujah. Amen. Amen. Àti ìsàlọ́dún. Báyìí ẹ̀jẹ̀ kí a dókòó. Nígbà yìí, ìyá wa wòlíì Ayíba Mojísọ́lá Àgbà Adáyéwá gba certificate ọ̀rẹ́dẹ́ bí Patron of Foundations Army.
Yorùbá ní ṣọ́ọ̀ṣì ọba wa máa ṣe ilé bàbá wa ló máa tí àwa lẹ́yìn ló máa ń kẹ́yìn wa lábá ti wò wọ́n lẹ́yìn báyìí ọkàn wa ṣe kíni ẹ jọ kíni ní ká ẹgbẹ́ wa wò kíni ló ṣàkàtàkà sí àbá ṣọwọ́ṣà. Nínú ọgbẹ́ ìlú báyìí pátápátá nílẹ̀ òòlù àtàbà. Ààrẹ láti fún wa ní ìwé ẹ̀rí wọn gẹ́gẹ́ bí àpòsítélì nínú ìjọ Ephesians ministry
Saudara berikutnya, pokoknya aku bukan mati orang ini aku bukan orang berdua atau bukan ya hati orang itu saudara berikutnya yang itu kayaknya saudara punya yang ini Pak, aku mau wah, yang terjadi ada yang menulis itu di mana ini, kemudian siapa, ini orang apa, ada apa, orang tua, itu mana orang kemudian orang tua wah ini. Juga belum aku dapat juga. Aku berikan ini, berikan ini. Aku bukan juga boleh. Aku mesti kalau mau apa ini? Ini kalau orang itu enak, kalau pada semua itu kalau dia sendiri, mulai orang itu enak, gitu, cuma kalau orang lain ini dan ini bagus. Ini kalau orang itu semua buat
Orang pun marah dia. Berapa tu? Bukan orang. Bukan kita. Kemudian bukan ahli loh. Kemudian bukan ahli loh. Mana orang ini kok? Jadi dia sebut. Kayak ni sudah lagi. Ahli tapi mana? Yang mungkin ada báyìí káàdì ìṣẹ́jú kan sí méjì ọpẹ́ gbogbo àwọn olóyè lẹ́rẹ̀ẹ́ni oní àwọn bàbá wa apọ́sù ibà tàlẹ́ kájà bàbá wa tìpẹ́tẹ́lẹ́ apọ́sù nígbà ìlú bàbá wa. Nínú gbogbo